Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ ò wọ́n ní àǹtí wọ́n ní wọ́n tọ̀ kábíyèsí wá, wọ́n ní wọ́n gbé scan àwọn ọmọ oyún inú wọn, wọ́n náà gbé wá allegedly bá a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n dẹ̀ sọ fún wọn wípé kò sí nǹkan tí àwọn lè ṣe sí gbogbo wọn máa lọ sí outside the palace. Ìpè scan àti oyún kò ní kán dúró sínú palace. Ìpè gbogbo wọn ló máa lọ sí outside the palace. Ẹ̀yin náà mọ̀ pé aṣọ gist kan lánàá pé wọ́n ní kábíyèsí wọ́n fẹ́ lọ file. Wọ́n ní wọ́n fẹ́ file dissolution of marriage pẹ̀lú àwọn olórí tí wọ́n bá move lọ sí ilé tí wọ́n rà fún wọn. Wọ́n ní àwọn olórí tán bá refuse láti lọ sí ilé tí kábíyèsí rà fún wọn síta torí ibẹ̀ ni kábíyèsí fẹ́ kán wà. Wọ́n ní wọ́n máa divorce wọn. Nǹkan tá a gbọ́ ni ìgbéyàwó wọn máa túká. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Kábíyèsí ni ó ní scan o kò ní scan o, ó lóyún o kò lóyún o. Allegedly bá a ṣe gbọ́ o wọ́n ní gbogbo wọn náà máa kúrò nínú palace. Wọ́n nítorí pé oyún kò ní kí anybody kò dúró sí inú palace yẹn. Wọ́n nítorí pé àwọn tí ń sọ fún wọn láti joy, wọ́n ní ṣùgbọ́n wọ́n kọ etí ẹkún. Wọ́n ní wọn kúrò nínú palace. Wọ́n ní gbogbo ìgbà táwọn tí ń sọ fún wọn pé kán lọ ra ilé, wọ́n ní wọn ra ilé. Ohun tí ìgbà táwọn lọ ra ilé fún wọn fúnra wọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Ẹ̀yin náà mọ̀ pé ó ti tó bíi ọdún bíi mélòó kan tí kábíyèsí àti àwọn olórí yìí tán ti wà together. In fact gan kó tó di pé Queen Naomi move lọ sí outside the palace ní àǹtí àti R àti A àti Tóbi gbogbo wọn pátá, even gan olórí Tèmítọ́pẹ́ gbogbo wọn ti ń wá sí inú palace àsìkò kúbáǹtì kábíyèsí tí wọ́n ti ń sùn sí inú palace. Wọ́n ní ìgbà míì gan wọ́n ní àǹtí wọ́n ló máa dágbére fọ́kọ ẹ̀, wọ́n ló máa wà nínú palace yẹn fóṣù méjì tó máa ń sùn bẹ̀. So ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré rárá. Queen Naomi nǹkan tí wọ́n fi ojú wì nínú palace kábíyèsí kò sí ẹni tó lè gbà. Àwọn olórí yìí wọ́n á wá, àwọn tí mo dárúkọ yìí wọ́n á wá, wọ́n á tún sùn, wọ́n á tún jẹun. Queen Naomi ló tún máa supervise oúnjẹ tán máa jẹ torí bí a ṣe gbọ́ wọ́n ní ṣe ni kábíyèsí ní business partner òun ni wọ́n. Bí a ṣe gbọ́ nìyẹn. So Queen Naomi wọ́n kọ ojú pẹ̀lú gbogbo àwọn olórí yìí ni kó tó di pé gbogbo wọn wá ń wálé ọ̀kọ̀ọ̀kan láti wá fẹ́ kábíyèsí. Wọ́n sọ̀rọ̀ pé ṣe bí Queen Naomi ló kúrò nínú palace. Ṣé lásán ni Queen Naomi fi kúrò nínú palace? Gbogbo wa a mọ̀ pé kì í ṣe lásán ni Queen Naomi fi kúrò nínú palace yẹn. Àfẹ́n tó bá fẹ́ parọ́. Àtìgbà tí olórí àti R ti wọnú palace kí lè rí pọ́n ṣe gbogbo bí olórí R bó ṣe lọ gbé protective charm kábíyèsí tó lọ gbé pamọ́. Gbogbo ẹ̀ mà la gbọ́.
gbogbo bí wọ́n ṣe ń rí oògùn nínú palace kábíyèsí gbogbo ẹ̀ máa lágbó. Mo sì gbọ́ gist kan recently tí wọ́n ní pé àǹtí wa ó lọ fi oògùn sínú ìkòkò kábíyèsí sí abẹ́ ìrọ̀rí wọn. Wọ́n ní pé ó confess pé òun ló ń ṣe, níbi kan fẹ́ ṣe gist yẹn. Àìmọye nǹkan láti fi etí wa gbọ́ tó yẹ pé ìgbà míì gan àkín lè sọ síta. Mélòó la fẹ́ sọ? A tún gbọ́ náà pé olórí Aru wọ́n ní wọ́n tún ṣe àwọn nǹkan kan nínú palace yẹn recently ìpè tó yẹ pé àṣírí wọn tú. Wọ́n ní ìyá àgbà lórí wọn tí wọ́n lọ fi nǹkan oògùn sí inú oúnjẹ kábíyèsí. Wọ́n ní ìkòkò tó fi ń ṣe oúnjẹ kábíyèsí wọn náà lọ fògùn sí. Mélòó la fẹ́ sọ fún yín ẹ̀yin ará ilé? Ṣùgbọ́n èmi rò pé kábíyèsí wọ́n mọ nǹkan tó ń ṣe. Wọ́n mọ nǹkan tó ń ṣe dáadáa. So nǹkan tí àwọn olórí fi ní àwọn lóyún ò ní pé kọ́ má kú òun palace. Wọ́n ní pé àǹtí wa ní pé ṣe ní traditional culture tàwọn wọn kì í lé olóyún kú òun palace. Ó ṣe so. Ta ló sọ? Kì í ṣe ìdílé ọba náà. So báwo ni wàá ṣe ní wọn kì í lóyún kúrò nínú palace? Ṣé ìdílé ọba ni wọ́n ti wà ní? So nǹkan tí kábíyèsí bá fẹ́ náà máa ṣe náà. Ọba ni wọ́n ba lórí ohun gbogbo ní. Ibi tí kábíyèsí bá fẹ́ fẹ́ yín sí ni wọ́n máa fẹ́ yín sí. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe nítorí ẹ̀yin lẹ tójú bọlé onílé. Ẹ̀yin lẹ wá da marriage oní marriage rò. Ọlọ́run Elédùmarè ò fún yín ṣe ni. Kò ń ṣe pé bóyá èèyàn kan bú èèyàn kan bíbọ̀ àwa máa sọ tọ̀rọ̀ fún yín. Tó bá wù yín kẹgbẹ́, tó bá mú yín kẹ má gbọ́. Ẹ lọ síbi tí ọkọ yín tó pèsè sílẹ̀ pé kẹ wà. Ẹ lọ síbẹ̀. Ọkọ ló lórí aya, èèyàn kì í gbọ́ ọkọ èèyàn lẹ́nu. Èèyàn kì í gbọ́ ọkọ èèyàn lẹ́nu. Ibi tí ọkọ yín bá ní kẹ́ dúró sí, òun ni kẹ́ dúró sí. Tẹ́ bá wà ńbẹ̀ gan, ẹ̀yin gan máa ní fọkànbalẹ̀. Gbogbo wàhálà àti ìdààmú tó wà nínú palace ẹ̀ ní rí. Ẹ wà láàyè yín, ibi tọkọ yín bá ní kẹ́ dúró sí ni kẹ́ dúró sí. Ìgbà tí kábíyèsí ní pé kí Queen Naomi kán lọ dúró sí Royal Mansion ní Lekki, ṣé bọ́n lọ bẹ̀? Wọ́n gbọ́ràn sọ́kọ wọn lẹ́nu náà. So kí wá lóde tẹ́yin ò fẹ́ dúró síbi tí kábíyèsí ní kẹ́ dúró sí? Ẹ̀yin ará ilé, nǹkan tá a gbọ́ nìyẹn ò tán ni pé àǹtí wa gbé scan wá fún kábíyèsí pé òun scan oyún nìyẹn, òun ò dẹ̀ lè kúrò nínú palace. Wọ́n nígbà tó sọ gan, wọ́n ní elder kan ló pa ọ̀rọ̀ yẹn mọ́ lẹ́nu pé kí ló mean by pé kò ní kúrò nínú palace pé nítorí ló lóyún. Wọ́n ló ní pé culture àwọn ọmọ kì í lóyún kúrò nílé ọkọ ẹ̀. Wọ́n ní ṣé kábíyèsí wá lé ẹkọ ńlé wọn ni? Kábíyèsí ra lé fún yín, wọ́n ní kẹ́ lọ síbẹ̀ ni. Kábíyèsí ò lé ẹkọ wọn láwọn fẹ́ divorce ẹ̀. So ọ̀rọ̀ yín ò bára mu, kò jọra wọn. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run á yanjú ọ̀rọ̀ yìí ní agbára Ọlọ́run. So bóyá ṣe gbọ́ nìyẹn o, tí wọ́n ní kábíyèsí ní pé àtolóyún àti olóyún gbogbo wọn ló máa lọ sí ilé táwọn rà fún wọn. Ṣùgbọ́n èyí tó bá wá yarí tó lóhùn ò lọ, kó mì pé kó lọ sign divorce paper bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. A dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel yìí. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé jẹ́ kí ojú kó tì wá. Gbogbo ìgbà lẹ́ ń support channel yìí. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi dá sọ̀rọ̀ tẹ̀yin náà. Ojú ò ní ti ẹ̀yin náà o. Ẹ ní fọwọ́ gbọ́mọ sí o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n nítorí ẹni tó bá dúpẹ́ oore á rí mi gbà. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Please share this video. Ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up o. Share this video, like and subscribe. God bless you all.